Africa Content TV. Ìyálájẹ Oòduà ó ń bẹ ní kalẹ̀ ìyálájẹ kò ṣe pé o kò ṣe pé tí mo rí olú ọmọ rẹ̀ kọ̀ọ̀dà ọmọ ọ̀gbẹ́ mi ọmọ Tàsíràtù ojú ọwọ́ náà Tàsíràtù ọmọ tọ̀gbọ́ mi dàbí ọmọ mi ayọ̀bálẹ̀ mi. Ìsọ̀lágbọ́ gbogbo yẹ pàdú lójúmọ́jú ẹ̀ka lọ́jọ́ òkúná níjẹ̀kúnlẹ̀. Ọláyíwájú ọmọ ìyálóde ọ̀kẹ́rẹ́lú ìrẹ́lú létí ẹ̀ bá jáde olóyè fújì ló kí ẹ. Ẹ bá ti náwó fún mi ẹ náwó tó pọ̀ fún Tolú ẹ náwó fún nẹ́ẹ̀sì ẹ náwó fún Mọ̀láìkà o ẹ náwó fún Kọ́ládé àti Mùsílíù mi àwùjọ ìṣọ̀lá ló ń padà bọ̀ olóyè òkè ìfújì àwọn bá mi. Olórí ọmọ Akílẹ̀ Ìjẹ̀bú ẹni Ọlọ́run náà ṣe farawé ọ̀run lóṣù wá tí mú ìwọ́sẹ̀ ẹbí wọ́n sì rí olórí ọmọ wa ọ̀run lóṣù wá tí mú ìwọ́sẹ̀ ẹbí wọ́n sì rí olórí ọmọ wa. Ẹ̀sọ́gbọ́lá ayé yìí mọ́lẹ̀ ẹ̀sọ́gbọ́lá ayé yìí lọ. Ayé ẹ̀jẹ̀ kájọ́ àbáyé. Ẹ̀sọ́gbọ́lá ayé yìí mọ́lẹ̀ ẹ̀sọ́gbọ́lá ayé yìí lọ. Bàbá tó bí mi lọ́wọ́, ọ̀rẹ́ Ọ̀yọ́ gbogbo Yorùbá. Olórí ọmọ wa Akílẹ̀ gbogbo Ìjẹ̀bú. Ọkọ Emmanuel àwọn MC Mùsílíù MC. Ọkọ síwájú. Ẹ jọ̀ọ́ ṣẹ́ríbi tí sáàkù wáyé ayé Mùsílíù Àyìndé Akínsànyà ni ayé.